Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ èmi Àìtàlẹ̀ Abiyamọ jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé káàbọ̀ sí series tí mo pè ní Àìtàlẹ̀ Abiyamọ Reloaded. Àkórí ọ̀rọ̀ tìní ni Penkelemesi ẹni kọ́ ló mọ̀ Yakeyama Saga. Ẹ máa bá mi ká lọ. Ẹ ṣé tẹ́tí sí mi. A kú ìgbà yìí o. Èmi náà ni o. Èmi ti yín ní tòótọ́. Àìtàlẹ̀ Abiyamọ. Àìtàlẹ̀ o. Abiyamọ. Àìtàlẹ̀ o. Kú ọ̀rọ̀ ọmọ. Mo fẹ́ pàkíyèsí wa sí peculiar mess. Penkelemesi yìí ni o. Ọ̀rọ̀ ló kúkú kó mo rò wá tẹ́ ẹ bá bi mí. Ohun ojúrí lájẹ́ ò. Ohun ojúrí lẹ́yìn odi. Ohun ojúrí lókè òkun. Ó pitì mọ́. Ó peléke. Ó lẹ́tìkẹ́. Ó bùháyà. Torí ẹni kọ́ ló mọ̀. Mo ṣe bí orúkọ tó bá wọ ọmọ ní jẹ́ lẹ́yìn odi. Tẹ́ bá rórúkọ tẹ́lòmíì ń jẹ́ láwọn oríkì ẹ̀. Tọ́ ẹ̀rù á bà yín o. Lóhun tí wọ́n ń dánwò, lóhun tí wọ́n ń gbé ṣe, tó tàbùkù, tó jó ohun ìdójútì. Tó jẹ́ ohun kódà ni màá bá mi ká lọ. Àlọ́ o. Penkelemesi. Àlọ́. Àlọ́ mi. Àlọ́ Penkelemesi yìí ó lérí fùrùgbàgbò. Wọ́n dá ó gbàṣejù. Ìyànjẹ. Ìrẹ́jẹ. Ìwà ta ni ó mú mi. Tí àwọn kọ̀lọ̀rọ̀sí àbí ìpabẹ́, àdàgbàjẹ́rà òfú, amukú mẹ́kọ, òpònú ayérádà, òpè bára bọ̀lọ̀bọ̀lọ̀, àkúkú bí ó sàn jùṣẹ́ ràdàràdà, àbí ìtọ́, àkọ́ọ̀gbà, àkídánidání, aláìlójútì, akúmàmójúdì, ọkùnrin àgbébọ̀. Atókùmákù
amọ̀nà ọ̀run má lọ. Àwọn ẹni àbáta káfíńrà àtùpà tó wá lóhùn ẹni àjítọ́nà wò. Wọ́n ń wò láwò sunkún, ó ń wo rẹ̀ láwò rẹ́rìn-ín. Ìwọ òkòkò tó mọ̀ pé ó jata tó wá dórí iná tó ń ta pàṣàpàṣà pòṣòpòṣò. Ìran ọ̀mùtí, mo ṣe bí wọ́n lọ́mùtí gbàgbé ẹ̀ṣẹ́. Àtòkò wa balẹ̀ jẹ́. Àsán ẹlẹ́dẹ̀, àsán ẹrú, mo ṣe bí wọ́n ní bẹ́rú bá jọba èyàn ò ní kù kan. Ṣíyọ̀. Ìwọ awáyé má jẹ nìkan òjò wèrè tẹ̀sẹ̀tẹ̀sẹ̀, ẹranko lásán 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 tó fa àwọn èèyàn bóra. Ṣìgìdì rẹ ti wá rodò báyìí o, ẹ̀tẹ́ ló bá bọ́ ọbẹ̀. You bunch of social miscreants. Ẹ ti wá constitute social nuisance sáwùjọ wa. Ó level ló wà o, torí aṣọ àpọ́nlé ó ti fàya fẹ́rẹ́gẹ́dẹ́. Yorùbá ní ẹni bá mọyì wúrà òun la máa tà fún. Ọ̀rọ̀ yìí ẹni kọ́ ló mọ̀ o. Kò fẹ́ sí nínú àwa ará diaspora o. Lẹ́nì kìíní kejì níbikíbi nílẹ̀kílẹ̀ tó jẹ́ wípé kò sí ní ṣáà mẹ́nìkan tó sún mẹ́nìkan táàrùn pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì tó ń bàjà. Kò sí ní ṣáà mẹ́nìkan tọ́rọ̀ yìí kàn gbọ̀ngbọ̀ngbọ̀n. Ọ̀rọ̀ ti wá kanlẹ̀ kan bálé báyìí. Ó kan jẹ́jẹ́ mu jókòó mi gbogbo àwọn obìnrin. Ó ti di epidemic, àjàkálẹ̀ àrùn. Pàápàá jùlọ àwa àdágbé àdáfà, àwọn obìnrin tó jẹ́ pé àwa ni the mom, àwa ni the dad, tó túmọ̀ sí pé ìyá bàbá ni wá, àwa ni ìyá, àwa ni bàbá fún àwọn ọmọ wa. Iṣẹ́ ojú mẹ́rin lójú méjì wa ń ṣe. Iṣẹ́ ọwọ́ mẹ́rin lọ́wọ́ méjì wa ń ṣe. Àti dọkùnrin. Ipò tó yẹ kí bàbá wà sáwọn ọmọ wa, àwa là ń kópa ẹ̀. Bá a ti mọ̀ ọ́ ṣe sí. Ẹ jẹ́ kí n tàn mọ́lẹ̀ sí o.
Àwọn tọ́rọ̀ yìí kàn jùlọ in particular ni àwa set obìnrin tí wọ́n rẹ́ jẹ, tí wọ́n yàn jẹ, tí wọ́n lù lálùbami, tí wọ́n fìtìnà tì, tí wọ́n dààmú, tí wọ́n fòòró pabambarì ẹ̀. Wọ́n tún kọ̀ wá tọmọtọmọ, wọ́n dọ́mọ lù wá láyà. Wọ́n níbi abárí ká máa lọ, ibi ó bá wù wá ká gbé gbà. Wọ́n torture wa mentally, physically, emotionally, psychologically, mentally. Coercive control ńkọ́? Wọ́n á pe social services fún wa, wọ́n á pe ọlọ́pàá fún wa, wọ́n á gbé wa lọ ilé ẹjọ́ ní gbogbo ọ̀nà tí wọ́n fi frustrate èèyàn, òun ni wọ́n fi frustrate wa. Gbogbo ọ̀nà tí wọ́n bá gbé èèyàn jà, òun ni wọ́n fi bá wa jà. Ṣùgbọ́n síbẹ̀, àjẹwé olúborí, olúgbàyà wá gbàyà lọ́wọ́ wọn, a dúró déédéé. Kò fẹ́ẹ̀ sí bóyá lẹ́bí ni, bóyá lọ́gbà ni, bóyá nírọ̀ ni. Kò fẹ́ẹ̀ sí ilé náà tí kò ṣàlẹ́ nìkan tó jẹ́ pé àrùn pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ̀sì òun ló ń bàjà. Bẹ́ẹ̀ pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ̀sì èèyàn ni o, wá tẹ́tí ẹ̀ báyìí kò gbọ́ mi. Ọ̀rọ̀ báyìí lọmọ elétí jẹ́. Ìwọ ló tọ́ná wọ́rọ̀ o. Ó di dandan kó o gbọ́. Torí pé kí ni? Tọ́mọdé bá kọyán àná, àwọn àgbà wọn á fìtàn balẹ̀. Àti pé oré pẹ́, aṣiwèrè gbàgbé. Ìwọ tí mò ń bá wí ni gbogbo ìwọ ọkùnrin tó kúnjú òṣùwọ̀n láti máa jẹ́ àpèjẹ́ orúkọ ọkùnrin láwùjọ. Ìdójútì àti àbàwọ́n ló jẹ́ sí àwọn ojúlówó ọkùnrin láwùjọ ènìyàn. Ìwọ yìí máa burú lénìyàn o bad gan-an. Ó yàtọ̀ lénìyàn. Ó wá fara pẹ́ranko. Identification tiẹ̀ rèé o. Ó mà wá ga o.
mélòó la fẹ́ kà nínú eyín Adípèlé? Níbo ni ká ti bẹ̀rẹ̀? Áńgù wo ni ká fi wò ó? But the show must continue. Ògo ẹ̀. O ò níṣẹ́ méjì o. Àfi jìbìtì. Wàá lu jìbìtì ìfẹ́, jìbìtì owó, jìbìtì ara, jìbìtì dúkìá. O ní trademark tiẹ̀. Trademark ẹ. O ní kó máa oppress àwọn obìnrin. Kó máa domestically abuse wọn. Kó máa bodily harm wọn. Kó máa lo coercive control. O tún wá kọ̀ wọ́n tọmọtọmọ. What infantry? What insolence? Àyà mà kò ẹ́ o. What are you feeling like? Ṣé wá rí i pé o ti ṣubú dànù? Ìwọ gangan ni ládòfo. Àparí inú ẹ. Ó ti wá ba tòde jẹ́ báyìí o. Ìwọ ni ládòfo, àgbáfìfo, ẹni òfò pàtàkì. Gbogbo ara báyìí kìkì òfò. Ìwọ ni baálẹ̀ gbogbo àwọn afọ́fúngbẹ́mu. Kò mèyó kàn of the highest order. Àbí ìwọ náà kọ́ ni? Ìwọ àtàwọn sàwáwò ẹ̀, fellow perpetrators. Àbí ìwọ náà kọ́ ni? Ìwọ ọmọ ojú ọ̀rọ̀ lárí tó sọ̀rọ̀ ẹ̀ lọ́lá lérí ìyọnu. Ìwọ ọmọ àìjọbẹ̀rí tó jẹ́ àpòbánu báyà bá gbogbo ara. Àbí ìwọ náà kọ́ ni? Àbí ìwọ náà kọ́ ni? Ìwọ tí wọ́n bí ire tó ní tàn re.
Àbí ìwọ náà kọ́ ni tó o láṣọ rẹ kankan lórí kọ́? Ìwọ, àbí ìwọ náà kọ́ ni mo ṣe bí orí pẹ́ aṣèré gbàgbé ìwọ. Aṣọ òmúròde rẹ ṣó o rántí? Bàtà múròde rẹ ó ti gbàgbé? Oníbàǹtẹ́ pọ́pù ṣó o rántí? O ti gbàgbé pé látorí pátá ni? Ṣó o ti rántí? Látorí pátá. Àbí ìwọ náà kọ́? Mo rántí eléèlálábẹ́ ó ti gbàgbé. Kúrukùru ò jára ó jọ̀lọ̀. Ó ti gbàgbé. Kò mọ bus stop jẹ́ ń ṣí ọ níyè. Látorí ìpara ó ti wá di kán. Dákun, bó o bá ń ṣe gàràgàrà tó ń ṣe gàlégàlé mo ṣe bí bájá bá ń ṣéwé ìmojú náà. Àbí ìwọ náà kọ́ ni? Àbí ìwọ náà kọ́ ni? Wá ṣọkọ patient kìkì orí bí ẹja bóńgà. Àbí ìwọ náà kọ́ ni? Ó mọ tí jẹ èèyàn, ó mọ tí lẹ́ran létí. Àbí ìwọ náà kọ́ ni? Aládìrẹ pọ́pù, onípátá pọ́pù, oníbàtà Yokozuna brown. Àbí ìwọ náà kọ́ ni? Tó o ṣorí bí orí àgámá lizard, olórí efolo. Àbí ìwọ náà kọ́ ni? Àbí ìwọ náà kọ́ ni? Ìwọ ìran ìdá. Ìdá lásánlàsàn. Mo ṣe bí ìdá ní ó pera rẹ̀ lẹ́rú. Àfòmọ́ tí ò ní gbòǹgbò. Àbí ìwọ náà kọ́ ni? Ọ̀pọ̀ ló wo ibi tó tutù bá sí. Mo ṣe bí ìwọ gan-an.
ló yẹ ká máa pè ní ọ̀jọ́mọ ó ṣòwò májọ́mọ ó jèrè. Mo ṣe bí wọ́n gangan làgbà náà personified. Àkótúnlóore sùn ẹni àìjírí ẹni àìjíkò. Àbí wọn náà kọ́ ni? Àwítán gbáńdá ẹ wá gbà mí lọ́wọ́ gold plated inferior fake. Àbí wọn náà kọ́? Àwító oníwọ̀n èèbó àbí kí n la? Tá ń lè bó bú, tá ń lè bó òfò. Àbí wọn náà kọ́? Àwítán wọ́n ń tún ẹ̀ wọ́n ní the finest boy. The finest boy. Really? Fine boy looking stupid. Big boy. Biggest boy. Boy. Ọmọ tó yóò gbọ́n. Fine boy useless. Well, I'm not surprised. After all, you're a boy. Of course, you're a boy. You're not a man. You're Peter Pan. A boy that refused to grow up. You're not a man. You're a boy. Errand boy. Boy. Àbùnú. Àbí wọn náà kọ́ ni? Alọ́nilọ́wọ́ gbà ó lè. Àbí wọn náà kọ́? Àbí wọn náà kọ́ ni? Àwítán oníwọ̀n èèbó àgbébọ̀ lórúkọ ẹ. Àgbébọ̀ adìyẹ, àgbébọ̀ ọkùnrin. Àbí wọn náà kọ́? Adìyẹ òtòṣì ẹnígbàdìyẹ òtòṣì ó gbé ta Aláròyé. Ṣíọ̀ àṣà tí ò níyọ̀. Aláìlójútì kò mójú kò mọ́ra oníkókó lábẹ́. Ìwọ gangan ni ìpà. Àbí wọn náà kọ́ ni? Ìpà rẹ tó ń para rẹ̀ tó lóhùn pajá. Mo ṣe bí wọn gangan ni ìpà personified. Ẹ dákun ohun rere wo gan-an nípa ṣe fẹ́ pọ̀? Àbí wọn náà kọ́? Eégún oníhòòhò. Ìwọ tó ń tàràkà tó ń ṣiṣẹ́ tí abẹ́ ẹ múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. Ó wá délé ọlá. Òmúlé ọlá ó bàjẹ́. Àbí wọn náà kọ́ ni? Kò lè dùn mí fún ẹ. Ẹni tí ò nírò ẹni kò lè mọyì ẹni. Àbí wọn náà kọ́?
Alágbe ó sì máa padà sí sábó lẹ́sẹ̀ àárọ̀ lẹ́sẹ̀ àárọ̀ ẹni ẹ̀bùnmi àtọrọ jẹ àtọrọ mu òun tọrọ wọ̀ ni òun tọrọ mu ni ó ti gbàgbé àbíwọ náà kọ́ ni. Formula 000 010 001 àbíwọ náà kọ́ ni. Aláìlójútì tí ń relé àná lọ jẹun wàá jẹ tàárọ̀ wàá jẹ tọ̀sán wàá jẹ talẹ́ wàá tún dì lọlé. Alájẹ ẹ̀bọ̀ ọkọ̀ àbíwọ náà kọ́ ni. Awítán wọ́n lẹ́nu pàgà wọ́n pàdé pàgà ìyá oníyà bíbú ni bàbá oníbàbá bíbú ni. Bẹ́ẹ̀ mo ṣe bí bàbá rẹ ò ṣe é rí ìyá rẹ gan-an kò ṣe é wò àbí ìwọ náà kọ́. Àbí ìwọ náà kọ́. Òjò tó pàlàpà ní òjò tó pàlàpà ló ń sọdọ ohun àmúgùnféwúrẹ́. Ìwọ ẹranko láwọ̀ èèyàn ìmí ẹran ń dín èèyàn ìwọ rádaràda àbí ìwọ náà kọ́ ni. Wọ́n ní ká wẹ́ni tó lẹ́yìn ká fọmọ fún abuké bọ́ọ̀tà tòun tẹ̀yìn gànàkò ṣé tòun tẹ̀yìn gànàkò ni ó pọnmọ ni àbí ìwọ náà kọ́. Tí ò bá kí ń ṣòjò tó kẹ́yẹlé pọ̀ má dìyẹ ìwọ irú ẹgbẹ́ gbígbó. Wọ́n kà wọ́n pé wọ́n wá níwọ ló kàn. Tó lè ṣẹbọ lè ṣoògùn bá ti wáyé páàrí láàrí ìbò.